kí wàá ló tún mú bàbá yìí react ní pé gbogbo bí mo ṣe ń nira tó sára nẹmí tó ìyẹn ní pé wà àkọ́tà ni tó lọ́ra bá ń bà tó lòun dì pápá fún mi ilẹ̀ tó ń ṣe. kí ni kò jẹ́ ká gbọ́dọ̀ tí ẹ lè gbarú ẹ̀. ọ̀rọ̀ fi ṣe ni mo fi ṣúra ara rẹ. tí Wàsíù tẹ̀lé ń sọ Wàsíù mọ̀ ti sọ Wàsíù mọ̀ ti sọ wàláì gbàdú àwa náà wọn fẹ́ kí Wàsíù kó bá wa kọrin pé wọ́n fún tí o gbàdúrà àbò gbàdó tó gbé kó dé lọ àbò gbé kó dé lọ o ẹ dákun ẹ má bínú ẹ má jẹ́ ó dìjà kó má afẹ́ kókó yìí. Wàsíù mọ̀ tọrọ ṣe rí broda wa tán pè wọlé nísìn àti ẹnìkan tí wọ́n sọ pé ẹnìkan béèrè pé ń bo làdó náà wà ọ̀rọ̀ lẹ́sì kì í ṣèjà ẹ jẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ látòrí ẹni tó sọ pé ń bo làdó náà wà àwa tó rán lọ bá ẹni tó sọ fún mi pé ibo làdó náà wà wípé ọ̀dọ̀ ta ni wọ́n ti béèrè àdó tọrọ fi di pé àdó ṣàdó ọ̀rọ̀ yìí ti lọlẹ̀ lágbájá bàbá yìí ṣe kó má ṣe wáàsí mọ́ bàbá ṣe wáàsí tán àáfà Ifọ̀n jìgìnnì ó dìde ó ní àáfà ọmọ wọn tàbọ̀rẹ̀ wọn ní ń bá wí wọn òun náà kún dárúkọ àwọn fò dìde wọ́n dìde wọ́n ní àwọn ni mùdírù ń bá wí kò jọ gàdé bàbá sì ní bọ́ǹ bá fẹ́ bá irú èèyàn bẹ́ẹ̀ sọ̀rọ̀ òun ò dárúkọ rẹ̀ ìbẹ̀rù kọ́ ìyẹn lọ bẹ́ẹ̀ kán wá béèrè torí olólùfẹ́ wa ní àáfà àti ọ̀rọ̀ wà lórí ẹ̀ olólùfẹ́ wa ní gangan ṣùgbọ́n agídí wọn ti ju ó ti gbé wọn sánlẹ̀ kì í ṣèyàn ló gbé wọn sánlẹ̀ agídí agídí ni àti fún kíni àwọn náà sì tún fẹnu ara wọn mẹ́ńsọ̀ pé ọ̀nà téèyàn lè tọ̀ tí wọ́n fi mọ̀ pé bàbá Mudeerul Markaz ní ọ̀tá wọ́n ní kán lọ bí bàbá wa olóògbé léèrè ìpè tí nǹkan kan bá ṣẹlẹ̀ sí wọn ṣé wọ́n wí bẹ́ẹ̀ àbí wọn ò wí bẹ́ẹ̀ tó ráwọn ẹni tí wọ́n ṣàlàyé fún wọn ò kì í ṣe bébì. Of course. ìgbà wọn gbé bàbá wọnú hospital ṣé wọ́n gbàgbé pé hospital kò sí hospital náà ní kódà kónítọ̀ kó ya tálíkà kámẹ́rà wà bẹ́ẹ̀. bẹ́ẹ̀ni. ájìrì wà ṣé bá mi lọ. ìyá mi àgbọ́yé. kámẹ́rà wà bẹ́ẹ̀ tí ọ̀rọ̀ bá di pàṣán ní ìsìn tó di lọ́bọ̀ lọ́ọ̀yà mi gbogbo àwọn ẹni tán wọlé níjọ́ náà a máa rí wọn. tí kámẹ́rà ò bá kún sí owó ní ẹ̀jẹ̀ ìjọba la máa dì mú pé kó ṣiṣẹ́ bí iṣẹ́ torí wọ́n ní tán lè fi wá nǹkan fún odidi ogún ọdún téèyàn dẹ̀ lọ tí ń bọ̀ yóò dẹ̀ jáde. ẹni wọ́n àkíyèsí yìí àti bàbá àtọmọ bàbá àtẹni tó káṣọ bàbá dání kán ṣe tẹ́sì fún wọn. ìjọba ní lọ́wọ́ náà ìlú èbó lájọ wà láti rí wà. fọrẹ́sìkì ni gbogbo àwọn tọwọ́ wọn gbogbo tọwọ́ ẹ̀ bá àdéhùn ọmọ mọ́ rí. ẹnì kankan ò lè tó fi kankan dẹ́rù bà wá mọ́ nílùú èbó yìí ẹ ti understand bóyá náà ló jẹ́ kí kórìíwọ́ lè kókó pé òótọ́ ọ̀rọ̀ torí irọ́ àkọ́kọ́ gbé rọ́bọ̀ láti Áfíríkà nígbà tá a débi la mọ̀ pé yes òótọ́ ọ̀rọ̀ náà fi tó bá jalè wa wọ́n wá fi òótọ́ wọn fi build yẹ. yeah, of course wọ́n lè máa dúró sórí òótọ́ yẹn. wọn ò sì ní gbé ọmọ ọba fọ́sùn tẹ́lẹ̀ tá àti ìmọ̀ wa wọn là ń sọ pé torí pa ajá Áfíríkà wọn rẹwà jẹ nígbà tá a wá ti rí dáadáa nígbà wà gan láàrin ra wa jẹ. òfin wọn tó bá ti tẹ̀lé òfin wọn ní pọ́blẹ́mù o. ẹ̀kẹ́ good ẹni tó wá tó ń sọ báyìí pé àlìjànnú lè sọ àdó síyàn lápò Mr. Man n bò lórin dé tálìjànnú fi sọ àdó sí ọ lápò. ẹ lọ n tó sọ ni pé ó ní àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn tí wọ́n ń lò yẹn àìjànnú ní ń bá ṣiṣẹ́ ṣàlẹ́sàn ń pé ó pọ́sibú kó jẹ́ pé àwọn òṣùwọ̀ ó lè jẹ́ bóyá kí nǹkan tó ṣẹlẹ̀ sí Mudeerul náà ti fi àdó yẹn sí wọn lápò ní àbí lẹ́yìn àwọn ọmọ but àwọn nǹkan bẹ́ẹ̀ àìjànnú máa bá ṣiṣẹ́ tó bá ti dára èèyàn báyìí àyẹ̀yàn kọ́kọ́ máa já bp á máa high ṣàlẹ́sàn òun náà ń sọ fọ́ọ̀tì àwọn èèyàn. ṣé wọ́n rí sọ lẹ́gbẹ̀ẹ́ kan ẹni tó yẹ ibi tá a máa tọ̀ ní ni wípé àdó yẹn ẹni tó mú dání tó ní òun máa fi sú ara àwọn ni nígbà tó ń di olè ok sórúkọ Mudeerul wà nú ẹ̀. tọ́jà sí tọ́ fi ṣe àbí àbí o. ok ẹni tó máa kó aṣọ dání àdó wà nínú ẹ̀ kí ló dé tíyẹn náà fi react. ṣé tí àwọn intelligent tó bá tọwọ́ bọ̀ ọ̀rọ̀ yìí tí ọlọ́rọ̀ yìí lòun ò ní ṣe yóò ṣe by fire by force. bẹ́ẹ̀ mo sọ torí pé kí ni àdó yes èmi Iya Cassette mo sọ àdé sí bàbá lápò ok ó wá ti ṣẹlẹ̀ nìyẹn láàrin wa ń bẹ̀ ìwọ ọmọ bàbá onílé mọ́mù tó wá bá mi bòmí láṣìírí èéfín ń súra ni o ìmọ̀ pé yóò rí báyìí fún bàbá mo mọ̀ pé bàbá yóò parí everything nígbà tó wá sí ìyá gbogbo. very easy very easy. káà ní gbọ́ rárá kí wàá ló tún mú bàbá yìí react ní pé gbogbo bí mo ṣe ń nira tó sára nẹmí tó ìyẹn ní pé wà àkọ́tà ni tó lọ́ra bá ń bà tó lòun dì pápá fún mi ilẹ̀ tó ń ṣe. kí ni kò jẹ́ ká gbọ́dọ̀ tí ẹ lè gbarú ẹ̀. ọ̀rọ̀ fi ṣe ni mo fi ṣúra ara rẹ. oògùn ló yẹ kó o mú wá fún bàbá yìí pé bàbá
n tó ṣẹlẹ̀ mo wí báyìí ṣùgbọ́n Ọlọ́run ó dẹ̀rọ̀ ẹ̀ nígbà tẹ́ ẹ̀ ń ṣépè ǹjẹ́ ẹ ṣépè àdó wà nínú ọ̀rọ̀ tẹ́ ẹ fi ṣépè ṣé ẹ gbàdó lọ́wọ́ wọn àbẹ́ gbàdó lọ́wọ́ wọn ní problem kan dé nísìn ẹni tẹ́ ẹ gbàdó lọ́wọ́ ẹ̀ kì í ṣe ọmọ 20 years ọmọ bàbá tẹ́ ẹ lọ bá nulẹ̀ bàbá dẹ̀ fojú rẹ̀ rí yín báyìí wọn ò kàn lè sọ̀rọ̀ ni ọ̀rọ̀ tẹ́ ẹ bá bàbá yìí sọ tẹ́ ẹ bọ́ ọmọ bàbá sọ tó sì ní bẹ́ẹ̀ kọ́ ẹ̀yin náà lẹ tó jáde tẹ́ ẹ ní bàbá mọ̀ ti paralyze àbí kán mọ́kàn ẹ sọ dọ́tà tó àwọn ẹni tí wọ́n ń dìfẹ́ǹdì lórí àfàwà yìí àwọn yẹn ń tọ́ sọ fún wọn náà ń ṣe ẹ má jẹ́ àárẹ̀ bí wọn má ṣe gbọ́rọ̀ kalẹ̀ fún wọn náà ń sọ ẹ má jẹ́ àárẹ̀ bí wọn kódà gbogbo tó bá sọ náà ṣe bá àwa la mọ̀ tó ń ṣẹlẹ̀ wọn ò bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ ẹ lọ wo bàbá wa Mubarak Sheikh Mubarak ẹ lọ wo tí wọ́n ya lulẹ̀ níjọ́ tí Sheikh Ibrahim Eleha tó jèrè ọkàn gbogbo wa pátá níjọ́ tán ṣe interview wọn. lẹ́yìn ìyẹn gbà bọ́ ìṣẹ̀lẹ̀ yàrá ẹni kéèyàn ó panu mọ́ ẹni tó sì ṣe yóò fẹ́ bẹ̀bẹ̀. yóò fọ bẹ́ẹ̀ ẹ̀ sórí yín pé èèyàn lára ní ṣé kó nítorí wọn kàn tí ní kó máa ṣe èso yìí. àìmọ́dé ṣe èso ló mú diaspora náà dúró lé wọn lórí kì í ṣe pé wọn ò nífẹ̀ẹ́ wọn a nífẹ̀ẹ́ wọn gidi gan. òdòdó kí ẹ̀ fún ni òdòdó kí ẹ̀ fún ọ̀láì. thank you ṣé tó bá ṣẹlẹ̀ sí Mudeerul bẹ́ẹ̀ ṣé wọ́n lérò pé a fi ọwọ́ bò wọ́n lórí ni. àkójọ tẹ ẹ bá ní kí Mudeerul ó má rojọ́ ìyẹn ọmọ àfa ìyẹn ní ó má rojọ́ fún ẹ̀bù rẹ̀ irọ́ pátá ọmọ àtìyá rojọ́ nílẹ̀ bí ọmọ àtìyá rojọ́ torí pé kí ni oníkálukú ní ráìtì ẹ̀ ìmọ̀ àti bàbá ìdílé sọ̀rọ̀ kó sọ jáde ó sì lẹ́ni tí ń báṣẹ̀ ẹ sọ kí n tọrọ àforíjì kí lẹ́nu fẹ́ kí bàbá yìí ó ṣe fún yín ṣé kó má ṣe wá àsìmọ́ kò lè work wá àsìmọ́ ta káàkiri ni ó ta ọmọ oníṣẹ̀ṣe náà bá ṣe wá àsìjẹ yóò ta ọmọ ní mùsùlùmí yóò ta ọmọ kìrìsìtẹ́nì yóò ní kìrìsìtẹ́nì náà tó náà bá ṣe wá àsìjẹ yóò ta káàkiri ni kó ní kálukú ó tóbi kó bá ti ṣe gùdẹ̀gùdẹ̀ bá wà ní. bọ́rọ̀ yìí ṣe jẹ́ yìí sí ilé bàbá Ádámọ̀ tí wọn ò bá ilé tètè múra kí ọ̀rọ̀ yìí ó níyànjú kọ́dẹ̀ mọ́rú àwọn èèyàn tí wọ́n fara tì í pé ọmọ kéwù bàbá wa ni ó ti pẹ́ tán ti fẹ́ wo ilé kéwù yẹn kí bàbá tó ní ilé kéwù tó kú Ọlọ́run fún wọn ṣe ni obìnrin kan bọ́kùnrin ni ó ké ewì tó ké yẹn lẹ́ẹ̀fì mọ̀ pé kí bàbá Ádámọ̀ tó kú ni gbogbo orú nǹkan báyìí ti ń ṣẹlẹ̀ tí wọ́n fura ṣe rí ọ̀rọ̀ tí wọ́n ń sọ àtàwọn ẹni tán jáde ẹ má bá wọn wí o òótọ́ ọ̀rọ̀ tẹ́ẹ̀lì mú wà bẹ́ẹ̀ o tẹ́sí ló làákà sí kódà kó jẹ́ nínú ilé yín ẹ ní fura bó jẹ́ láwùjọ ẹ ní fura. inú ọ̀rọ̀ tí màá yẹn dẹ̀ sọ a fẹ́ mọ̀ ṣé bàbá Ádámọ̀ ọmọ Ìlọrin ni àbọ̀mọ̀ bó a fẹ́ mọ̀ yẹn lọ́tọ̀lọ́tọ̀ kí ló dé tí wàhálà yẹn fi pọ̀ jù ẹ mọ̀ pé wọ́n fi kọ́ àwọn àlejò ní sẹ́ǹsì gan ni kéèyàn tó ra mú ànàdó tó lè ṣẹlẹ̀ yìí kì í ṣe pé ní wọ́n bá tíra lápò bàbá ọ̀dọ̀ àfáà láwàdí kì í ṣe pé ní wọ́n bá ó dé lápò bàbá ọ̀dọ̀ àfáà ni ó àdó ó láwọn ẹni tí wọ́n specialist lé lórí. tí ó bá lọ jẹ́ pé ìlú mi ní kíní ìṣẹ̀lẹ̀ sí wọn ò ní wá lọ bí wà láì olórí aláwo ni wọ́n lọ pé kí ni ìtumọ̀ kíní. aláàfáà tí ó túmọ̀ rẹ̀ sí òun náà lọ gbà ni. olólùgbà tó bá jẹ́ tíra náà bá rí bẹ́ẹ̀ ni àátú tíra yẹn ẹni tó bá mọ lárúbáwá kà yóò mọ kí ni wọ́n kọ síbẹ̀ kí ni wọ́n kọ síbẹ̀ ní ọ̀nà ibi tá a tọ̀ tá a fi ẹ̀rọ ẹ̀ nìyẹn. àjọ ìwádìí ìgbà wo lẹ ti bẹ̀rẹ̀ ṣíṣe rẹ̀ tó wá sáré rí àti sí ara bàbá yìí tí ó rí àti sẹ́nu sára ẹni tí ó gbé aṣọ dání ẹni tó sọ síbẹ̀ kò rí àti lé lórí. nígbà kátìkù yìí náà kíní yìí ó jọ gàtẹ́ kò jọ gàtẹ́ ó ti so mọ́ yín tẹ́ bá wo slow motion kíní yẹn ta ló gba nkátífù lọ kán tó lọ gbà padà ṣé lójú ẹsẹ̀ náà gbà padà lọ́wọ́ ẹni tó gba nkátífù lọ́wọ́ ọmọ àyẹn ni àbíjọ́ kejì ó yẹ ká ẹ béèrè kìíní yẹn tó bá jẹ́ péjọ́ kejì ni tàbí pé wọ́n ti délé wọn ní kán fa nkátífù ránṣẹ́ kì í ṣe nkátífù yẹn náà gbé ránṣẹ́ wọ́n ti pààrọ̀ ẹ̀. iníṣẹ́ àdó yẹn fi ṣeé ṣe tó jẹ́ pé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí wọn láti ibi ẹnu ìsọ̀rọ̀ sí òṣèṣe ọrùn ó ti fẹ́ há. àwa iná ní jìnnà náà sáfẹ́ fi bò ní ta ni òrírí rí afáàlẹ̀ lọ bí tó bá wù tí ó fi dìfẹ́ǹdì ara ẹ̀ kò kájẹ́ kò kẹ́ anybody jasmine kò ṣe gbogbo nǹkan tí wọ́n ń ṣe sí bàbá yìí olówó nú ẹ̀ kàn farapamọ́ ni. èyí wọ́n yẹn náà báwo la dé bẹ́ẹ̀ rí kárẹ̀ fẹ́ ti ṣé bí wọ́n ní lọ́ọ̀yà lọ́ọ̀yà wo ṣe dìde lọ́rọ̀ yìí èmi tí ẹ fẹ́ kán gbé ẹnìkan. bí a bá tẹ̀ bẹ̀rẹ̀ lọ́wọ́ lórí mi ní mo sọ láyé ẹ̀yìn kọ́ tẹ̀ bẹ̀rẹ̀. ọ̀hún ló dé ní Iya Cassette kan béèrè lọ́wọ́ tèmi torí bí èmi ó ti bẹ̀rẹ̀ ìní ṣó gbàdó. yóò gbà bó gbà lágbàdá ta ló pàdé fún ẹni ni tó bá ní ó yẹ ìṣòro hospital yẹn kódà kan ti lọ sọ fún wọn pé kán má ṣe kankan ó yá
iye tó bá máa gbà tíjọba ọba ìfín ibẹ̀ yẹn afẹ́rí àti kèmí. torí bẹ́ẹ̀ ká má jìyà ọ̀pọ̀ nǹkan ká lọ tọrọ àforíjì kò sí tẹ̀yàn kì í tọrọ àforíjì. kò sí ẹ má tiẹ̀ ṣe ní fídíò ẹ má ṣe ní nǹkan tó tọrọ àforíjì tì mọ́ bàbá yìí. ìyàwó gan ṣe ẹyọ náà jẹ́ ká ní ìyàwó tó ní tó ṣe kìnìún ìyàwó yẹn gan ló yẹ kó ti kọ́kọ́ lọ sílẹ̀ kó má rá bàbá níwájú bàbá yìí. kí ló dé? ẹ wà ní ọ̀rọ̀ tí Mudiru ń sọ ó ti pọ̀jù wà láìka láì yóò ṣe wá sí èyí tó bá gbàgbé aṣọ fún pé kò ní dìde ẹ tún sọ afẹ́ gbọ́. gbogbo wá àti tí gbogbo wọn ṣe òun gẹ́gẹ́ sọ̀rọ̀ ìbáwí àtijọ́ títí ṣe wá sí tó ti di Mufti kí ni ó yẹ ẹ lọ mú wá sí wọn kan jáde tá a fẹ́ kọ́ ẹ̀kọ́ nínú ẹ̀ kò sí. ẹ wá lọ ní nǹkan bíi 10 years ago ẹ lọ mú wá sí Baba Mudeerul Markaz jáde. ó ti ṣiṣẹ́ YouTube sí sanwó lé lórí dọ̀la. kí ló dé? kájí ká lọ là ajẹ́ pé gbogbo nǹkan sọ níta irọ́ pátápátá ló pọ̀ nbẹ bẹ́ẹ̀ lè sòótọ́ ọ̀rọ̀ ẹ wá ní kọ́rọ̀ yìí ó parí o bàbá àtọmọ bàbá wo. ṣé kò bá dánwò lára bàbá rẹ̀ tán yóò tún dánwò lára ara ta tí Wàsíù tẹ̀ ń sọ Wàsíù mọ̀ ti sọ Wàsíù mọ̀ ti sọ wàláì wàtú àwa náà wọn fẹ́ kí Wàsíù kó bá wa kọrin pé wọ́n fún un tí o ó gbàdúrà àbó gbàdó tó gbé kó dé lọ àbó gbé kó dé lọ o ẹ dákun ẹ má bínú ẹ má jẹ́ ó dìjà kó má afẹ́ kókó yìí. Wàsíù mọ̀ ò tọrọ àárín arẹwà méjì ló wà orin tó kọ yẹn kò tí ì bá di ẹ má jẹ́ ààrẹ bí gbogbo àwọn ẹni tán lẹ́nu láwọn dìde tán sọ̀rọ̀ pé báyìí ni tán sọ fún wọn ni wọ́n gbà bàbá yóò sì ní jẹ́wọ́ bọ̀ ńlá mọ́ fún nǹkan tó ṣẹlẹ̀ wọ́n ti jẹ́wọ́ fún ọmọ wọn wọ́n ti jẹ́wọ́ fún ìyàwó wọn. kọ́nà wọn ẹlẹ́dàá kókó wọn yọnu èyí tán wà yìí o tayọ tí bàbá yìí bá ń ṣe wá àti tára àtà bá sọ fún pé ìwọ ni wọ́n bá wí tó bá ilé tún gbin pẹ́pẹ́ àti sọ ní láti yà àtúnṣọ lè bóyá next year àtúnṣọ. kò jẹ́ tó wà bẹ́ẹ̀ bàbá mi ẹ mọ bẹ́ẹ̀ tó sí. ẹ ṣeun ìyá mi ẹ zákùnlá Ọlọ́run bá ṣe ara fún ẹ ṣeun wọn.